Gbígbàpọ̀ lọ́wọ́ ní sẹ̀sán fún kóra gbogbo ẹ̀yin oníbàjẹ́ ṣàgbéjẹ́ mọ́wọ́ bẹ́sẹ̀ ń bá límì jẹ́ ọ̀kan lọ́mọ ní bàbá ń ríre gbà lọ́dọ̀ bá ńlá oníbàjẹ́ dá o ẹ máa ṣe lọ ìbàjẹ́ ń bí òwe fọkàn lọ́mọ ẹ̀jẹ̀ lọ jáwọ́ ń bí ìbàjẹ́ adébáyé kẹ́yìn gan balẹ̀ níláàrí bí tọkàn lọ́mọ ẹni tọ́lọ́hún bá gbà fún láyé ń bínú orí ọ̀kan lọ́mọ tí ń lékún lẹ́sẹ̀ ń bínú ẹ̀jẹ̀ lọ jáwọ́ bí ìbàjẹ́ kẹ́ni lárí. Show limits. Ẹ lọ jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ ọ̀kan lọ́mọ ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò má lè gbé débi kankan. Ẹ lọ jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ ọ̀kan lọ́mọ ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò má lè gbé débi kankan. Mínísítà ẹ lọ jáwọ́ o sẹ́ńtọ̀ ẹ lọ jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ ọ̀kan lọ́mọ ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò má lè gbé débi kankan. Ẹ lọ jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ o ọ̀kan lọ́mọ ẹ̀yà adébáyé wàyà sọ ìbálà kìlọ̀ àlàmú àná wàyà sọ ìbálà kìlọ̀ àlàmú àná anọ́lájà àlàní kéwùlẹ̀ ní mínísítà ìsà àrọ́pítà mínísítà kọ́dà àrọ́pítà mínísítà wà ìsàlám wa isalam tarifun fali yawm arafta minista lana li anna Allah jalani kewule minista ana minista kewule minista. Ẹ lọ jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ ọ̀kan lọ́mọ ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò má lè gbé débi kankan. Èyí tá a tún mú wá àfẹ́ olólùfẹ́. Èyí tá a tún mú wá àfẹ́ olólùfẹ́. Nípa Àjí Àlímì Adébáre ọ̀kan lọ́mọ bàbá wa ẹni tọ́lọ́run bà fún tó sì kún lọ́wọ́. Ọ̀pọ̀ ló ń jàpá ní òrè lára Àlímì ọlá tọ́lọ́run dá bàbá ọ̀kan lọ́mọ wọn fi ń ṣàánú ọmọ wọn lè gbálí sàbí Adébáre ọ̀kan lọ́mọ ó ṣe yín lọ́lùwọ̀mọ fún gbogbo ayé ọ̀pọ̀ ló fẹ́ dàbí bàbá ẹ̀mí à ọ̀kan lọ́mọ ọlọ́run ló gbé yín ga kẹ́mọ́ ṣe jábọ́. Ẹ lọ jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ ọ̀kan lọ́mọ ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò má lè gbé débi kankan. mo gbẹ̀yìn oníbàjẹ́ kò yẹ tẹ́tí gbọ́ ẹni tọ́ lọ́hùn bá gbé ká lẹ́yìn máa ń bínú ó ṣe dá fún ọ̀kan lọ́mọ ló ń bí yín nínú ẹni tọ́ lọ́hùn gbẹ̀dìde tẹni kò ṣubú wàláyé bí ó ṣe wá ṣubú ló ṣojú olúwa mi ọ̀tá lùlù èpè kò bàjẹ́ lórí ọ̀kan lọ́mọ ọlọ́run tó ṣẹ̀dá rẹ̀ kò ní fún yín ṣe tàbátì àdá alátàrodò fáwọn ọ̀tá rí gbogbo ọ̀tá tó ń dìtẹ̀ ẹ̀yin lẹ ó borí. Ẹ lọ jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ ọ̀kan lọ́mọ ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò má lè gbé débi kankan. ẹ̀yà lọ nígbà fún ẹni ọlọ́run bá gbéga ọlọ́run ló gbẹ́mí àga wọn ò ní ṣubú èèwọ̀ táwọn oníṣẹ́ lórí yìí Adébáre ọ̀kan lọ́mọ gbogbo táyé gbìyànjú kábùrú ṣẹ́ lórí yìí ọlọ́run tó ṣẹ̀dá yín kò lè máa wo yín níhàn kábùrú ṣe yín ẹni bá wọn bí òyìn àṣẹ lọ́hùn yín kíkà kíkà ṣàlàyé tìyín bàbá ọ̀làlàlà mínísítà kó má jẹ́ tìyín kò nífẹ̀ẹ́ rí yín o sẹ́nọ̀tà yín. Ẹ lọ jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ ọ̀kan lọ́mọ ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò má lè gbé débi kankan. ó ti léwu kọ́tà yín pọ̀ tó ẹ̀mí ya ọ̀kan lọ́mọ ẹ̀yin lẹ́wọ́ bọ́rí ọ̀tá ẹ̀ bá mi sá mi ọ̀tá tó ń lépa ẹ̀mí yín yọ fẹ́ mi rẹ̀ di ọ̀tá ànábì sẹ́pọ̀
ọ̀tá gbogbo wọn pátá ìbànújẹ́ oníkànnì ẹ bá mi sámi. ẹ lọ jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ ọkàn lọ́mọ ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò má lè gbé yín débi kankan. wàyí náà júdà náà làwọn múlí gálíbù ẹ̀mí yá ẹ̀ borí gbogbo àwọn ọ̀tá ìbànújẹ́ oníkànnì ẹ bá mi sámi. akúwà tó ti ọmọ yìí àjì mínísítà orin ọpẹ́ sì ń bọ̀ wá lórí oore tẹ̀sí ẹ̀sọ́rẹ́ púpọ̀ láyé mi. àjì mínísítà orin ọpẹ́ ń bọ̀ wá o nínú rẹ́kọ́dù ẹ̀mí àwọn ọmọ níjàbọ̀ ẹ bá mi sámi. ẹ lọ jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ ọkàn lọ́mọ ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò má lè gbé yín débi kankan.